Ekaro, Ekason, Ekale, at Bitesingbawa. This is CROSSBLOGXTV. Don't forget to subscribe, like and share. Baba Adebayo tún ti jáde o pẹ̀lú àwọn ìran tó lágbára. Wọ́n ní láìpẹ́ kó má jẹ́ pé bóyá Akpabio bí ó máa tàtẹ́rù nípa o. Lẹ́nu wọ́n tún àṣírí àwọn vice president níbi tó ti ń sọ pé tó bá fóun ní 1 billion pé Boko Haram máa tán. Even Akpabio gangan fúnra rẹ̀ ó ń indicate pé ó ní ẹ dìbò fún Tinubu. Ó lóun promise ní pé ní 2 weeks tí Tinubu bá wọlé pé ní gbòòrò Boko Haram ẹjọ́ irú ìjọba wo là ń lò ní Nàìjíríà yìí tí èèyàn fi lè máa sọ pé tí Tinubu bá wọlé kí ni wọ́n ń wò tí ọ̀rọ̀ Boko Haram yìí tí ò fi lè parí nsìn tí ọ̀rọ̀ insurgency ò fi lè parí ẹ ṣáà rí pé ojú àwọn tẹ́lẹ̀ rí wọn ò bójú wọn ò ṣe nǹkan kan ojoojúmọ́ náà dẹ́mi àwọn èèyàn légbodò ojoojúmọ́ náà ń gbowó owó tó dẹ̀ ń gbà wọn ò bójú wọn flunk owó yìí kákàkiri everyday wọn ní ammunition ṣùgbọ́n tó bá jẹ́ báwọn ọmọ Yorùbá kan ni wọ́n rí tí wọ́n ṣerú àṣemáṣe yìí tí wọ́n gbé ojú wọn jáde mo promise yín pé kó tó di kílẹ̀ tó ṣú kẹ́ tó lajú pẹ́rẹ́ wọ́n máa ti lọ kó wọn láwọn ti apprehend wọn mo níbi tí ọ̀gá àwọn ológun náà ti sọ pé àwọn ti ní new device tẹ́ pé anywhere àtìyàn bá ti ṣe anything àwọn máa mú láàrin ìṣẹ́jú kan even gan ní bí about 2 weeks ago bọ̀bọ̀ kan tó post tó ní l'Abuja pé gunshot tún ṣẹlẹ̀ kẹ́ tó lajú kẹ́ tó wí pẹ́rẹ́ wọ́n ti lọ gbé. One notorious content creator, his name na Pam Joseph, 24 years old. Him go create one kind lie video where him dey talk say bandits don invade Abuja. So he say make people carry their carry comot and make people wey wan come make dem no come o say wahala dey Abuja o terrorists don take over Abuja. As I get the video, I look the video. I say where be this for Abuja now? This place it resemble Abuja at all? Okay o, I call my people when they do investigation because me I get forensic investigators when fit trace who go hide they do like video and even a true yourself we go still know who do am. If you hide yourself we go dig you out as I give them now. God come help us that same yesterday when we see the video we can't dig am we can't see the person when him voice they talk for the video we see the picture na so we follow am as my people follow as they follow and God come help us we go catch am for Buhari. So abeg we dey take this one take advice una. ẹ̀yin tèmi ṣe wá rí pé tiwa ti bá wa báyìí tiwa ti bá wa lódìdí gangan odidi commissioner FCT Abuja ló ń sọ̀rọ̀ yẹn o tó ní anywhere tí èèyàn bá wà àwọn máa track ẹ̀ ó láwọn táàkì content creator tó fún ọ ní false information pé wọ́n shoot ní Abuja now ẹ sọ fún mi pé gbogbo àwọn bandits yìí àwọn ò lè track wọn kí ni tracker yẹn ò kí ń ṣiṣẹ́ but tracker wọn máa ń ṣiṣẹ́ fún content creator òun náà ló fà á tí Akpabio ní tí Tinubu bá wọlé pé 2 weeks time pé banditry ma stop òun náà ló tún fà á tí odidi vice president òun ní tó bá fún 1 billion òun ní kidnapping ma stop ẹ wo ẹ̀yin tèmi èmi ò mọ ibi tí Nàìjíríà kọjú sí báyìí òun ní bàbá Adébáyọ̀ sọ yìí ẹ wá nǹkan fìdílé nǹkan ẹ jájọ gbogbo ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ìlẹ́nu bàbá Adébáyọ̀ kẹ́yìn náà wà fún bílíọ̀nù ìtìnú comment. ṣẹ́rí àwa Christianity sí àfẹ́ràn ara wa. We Christians of nowadays, we don't love each other. Owó là ń wá owó ìṣá ẹ tiẹ̀ gbọ́dọ̀. Money. Lówó ìbá tiẹ̀ dé gan kí ló fẹ́ fi ṣe. Even if the money comes, what are you going to do with the money? Àwọn tọ́lọ́run ò kọ́wó mọ́ àwọn ni wọ́n ń jalè yín tó di pé lórílẹ̀‐èdè yìí tó di wọn mọ nǹkan tó ń fẹ́ fi ṣe náà ṣe ń kó sínú sókàwé. Those that God has not. Wọ́n mọ nǹkan tó fẹ́ fi ṣe. Èmi ìkówó títí ó lọ kó sí táǹkì omi. Èmi ìkówó tírélà epo tírélà epo wọ́n lòdù tó fi kó petrol. Wọ́n lòdù owó sínú ẹ̀. Nígbà tí ọkàn mọ́ wọn ò ní vision ìwásáyé wọn ò ní vision pé kí wọ́n lówó. Ipò tí wọ́n wà wọ́n fi agbára òkùnkùn wọbẹ̀. They are occupied by the power of darkness. Tí wọ́n bá dẹ̀ ń kó orí ọ̀fẹ́ tó wà bẹ̀ wọn ò lè fi ṣàṣeyọrí. No matter the grace they receive there, they can't use it to succeed. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ lè rọ́lá yẹn lára wọn. Many of them, you can't see this wealth in their lives. Ẹ̀jẹ̀ ìtẹ̀jẹ̀sílẹ̀ pọ̀ fọ́pọ̀lọpọ̀ wọn. Stained with blood. Èmi ṣì. They're stained with blood. Ẹ wo sí. Ẹ gbàdúrà fún Senate President yìí. Pray for your Senate President. Kó má kọjá lọ láìpẹ́. I will not pass away very soon. Ó tí mo rí ni mo sọ. I'm saying what the Lord showed me.
Amen. Let's say, as the verse, Jesus Christ. Yeah, you lano. Amen. Emeta lo se. Abe emeta ko. Emeta ko le se amen. Dọ́ta yín ni. Oh God. Don't gbé bon fẹ́ yín apá yàn tí jálẹ̀ pa. Praise the Lord. Hallelujah. So, ṣé ọ̀rọ̀ tí mò ń bá yín sọ ẹ̀yin ló pé. What I'm telling you is going to pay you. Bí àwọn bàbá yẹn ṣe ń bá wa sọ́ọ̀sì, ó ti ń pay àwa. The way those fathers told us in those eras, now he's paying us. Praise the Lord. Hallelujah. Ẹ kí hallelujah dáadáa. Hallelujah. Ẹ bá Ọlọ́run rìn. Walk with God Ká lè jogún Ọlọ́run. so that we can inherit God. Àdúrà yá gbà. The prayers will be answered. Àdúrà yá gbà. Prayers will be answered. Olúwa ní ká gbàdúrà kan. The Lord asks us to pray of Ẹ confusion. gbà dáadáa o. Praise- Hallelujah. Hallelujah. Ẹ ṣe rere. Ìgbẹ̀yìn lójú o. Is the ends that matters most. Ìgbẹ̀yìn. Is the end. Kẹ́rin kò tiẹ̀ that ní ìdí matters pé most. kí là ní ra wa lára fún ganan. Kí ni reason? Question is, Kí la gbà lọ́wọ́ ara wa náà? why are we making life difficult for each Tá a bá other? pera wa lọ́mọ Ọlọ́run, ó yẹ ká tún ní ra wa lára yá. Children of God, why are we waging war against each other? Why are we making life difficult for each other? Dáàdi mọ́mì kí ni mo gbà lọ́wọ́ ẹ tí mo fi ń bínú ẹ? Daddy, mommy, what did I collect from you that I'm happy with you? Or what did you collect from me? Irú ẹ̀mí wo ló ń wọ inú ayé mi pé kí n máa What bayé ẹ kind jẹ́? of spirit that has possessed me that say I should destroy you? Kí la fẹ́ gbà bẹ́ẹ̀ náà? What do we want to gain from it? Pàṣípàá president yìí tó bá fóun ní $1 billion with 50 million. Pé gbogbo bandits are stop. When the vice president is asking for a particular ransom for anything that has to do with banditry to stop. Kálẹ̀ mi ni president ni máa ní kàn gbé ni. If I'm the president, I will get him arrested. Kí la fẹ́ gbà náà? What do you want to gain from there? Ó wà níbi tó o ti ń rí oúnjẹ. You are where you are getting Àjẹyó tó tún surplus. in excess. Ẹ sì ní fi ń ní ìlú lára. Isn't it to make life difficult for people? Ẹ ń gbowó ẹ̀mí. You are collecting Owó ẹ̀jẹ̀. ransom for life, Ẹ̀dẹ̀lẹ́ máa wà òkè. ransom for blood. Bọ́ bí gba ọmọ wọn lè wà òkè. Amen. Ojú ò ti àwọn bíbí yìí o. They're not ashamed at all. No mercy. Wọ́n láàánú. Ó dẹ̀ sọ, ó kàn dẹ̀ sọ náà. And he said it. Ìjà gbàdúrà. Let us pray. Ẹ múra sáàdúrà tí mò ń pè fún yín o. Please be serious with the prayer point I'm calling for you. Ọlọ́run àánú. God of mercy. Ọlọ́run àánú. God of mercy. Fún mi ní adùn nínú ìpàdé. Give me sweetness. Sọ ìkorò di adùn. Turn my sorrow. Ó yá ẹ gbàdúrà bẹ́ẹ̀.